Ẹ kú dédé àsìkò yìí o. Ìròyìn lérèfé la mú wá sí etí ìgbọ́ yín. Orúkọ mi ni Ìyáàfin Lydia Ọbọ́falẹ́yẹ. Aya olórí orílẹ̀-èdè yìí nígbà kan rí, Miriam Abacha, ni ó ti figbe bọnu wípé ọkọ òun, tí ó ti fi ìgbà kan ṣe ààrẹ lórílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ rí, ẹni tí ó sì tún ti di olóògbé báyìí, General Sani Abacha, ni òun ti tako gbogbo ọ̀rọ̀ tí òun náà kà sí ìròyìn ẹlẹ́jẹ̀ tí ó ń káàkiri gbogbo ayé wípé ọkọ òun náà kò kó owó orílẹ̀-èdè yìí jẹ rárá, bí kò ṣe wípé ó lọ bá orílẹ̀-èdè yìí tọ́jú rẹ̀ pamọ́ sí ibì kan ni. Ìròyìn ọ̀rọ̀ náà ló wá pe àkíyèsí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti rántí irú ènìyàn tí olóògbé Sani Abacha jẹ́ nígbà tí ó wà láyé. General Abacha yìí ni ó jẹ́ olórí orílẹ̀-èdè yìí láti oṣù kọkànlá November ọdún 1993 títí dé ọdún 2008 nígbà tí ó kú sínú ọ́fíìsì rẹ̀. Olóògbé Abacha yìí tún wà lára àwọn ènìyàn tí ó jẹ́ ológun tí wọ́n ṣe àṣeyọrí púpọ̀ nígbà tí wọ́n jẹ́ olórí orílẹ̀-èdè ní ìgbà ìṣèjọba wọn. Ní ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá December ọdún 1983 ni ó kéde ìdìtẹ̀gbà ìjọba tí ó wáyé nígbà náà, tí ó sì tún lé àwọn olóṣèlú ti Second Republic kúrò lórí àga àlééfà. Òun náà ló gbé General Muhammadu Buhari sórí àga ipò ààrẹ ní ọjọ́ kìíní oṣù kìíní ọdún 1984. General Sani Abacha náà ni ọ̀gá yányán fún iléeṣẹ́ àwọn ológun ní ìgbà ìṣèjọba General Ibrahim Babangida, ẹni tí òun náà gorí àga ipò ààrẹ ní ìgbà ìṣèjọba ológun ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 1985, August 27, 1985. Nígbà ìṣèjọba Babangida ní ètò ìdìbò ti ààrẹ ara-ara-wa wáyé democracy, èyí tí olóyè Moshood Abiola jáwé olúborí, tí ààrẹ tí ń ṣèjọba lọ́wọ́ lákòókò náà fi sùúrù àti ẹ̀mí ìgboyà fagilé ètò ìdìbò náà. Ṣùgbọ́n nítorí ariwo lọ́tùn-ún-lósì, wàhálà igbe àwọn ènìyàn káàkiri àgbáláyé wípé General Babangida ṣe wọ́gi lé ètò ìdìbò tí ó sì tún kó dànù sígbó, ni ó mú kí òun náà tètè kúrò lórí àga ipò ààrẹ ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 1993, August 27, 1993, tí ó wá fi olóyè Ernest Shonekan sórí àga àlééfà gẹ́gẹ́ bí ìjọba fìdíhẹẹ́, tí òun náà sì lo ọjọ́ 93 93 days kí General Sani Abacha tó wá lé kúrò lórí àga náà, tí òun náà kúkú wá gbé ara rẹ̀ sípò ààrẹ orílẹ̀-èdè yìí nígbà náà. Ìyàwó olóògbé Sani Abacha náà ló tún wá ń kígbe tantan, tí ó sì tún ń tẹnumọ́ wípé ọkọ òun kò jíwó orílẹ̀-èdè Nàìjíríà, bẹ́ẹ̀ náà sì ni kì í ṣe òun ló wọ́gi lé ètò ìdìbò ààrẹ tiwantiwa tí olóyè MKO Abiola jáwé olúborí rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn The Nation. Ìjọba àpapọ̀ ti orílẹ̀-èdè yìí tún ti sọ ní gbangba wáyàyé wípé àwọn ti bẹ̀rẹ̀ sí ní san owó àjẹmọ́nú ohun ìrànwọ́ tí ó jẹ́ ẹgbẹ̀rún lọ́nà 305 náírà, 35,000 naira tí oṣù márùn-ún fún àwọn òṣìṣẹ́ ìjọba láti ìparí oṣù karùn-ún ọdún tí a wà nínú rẹ̀ yìí. Ọ̀rọ̀ yìí jẹyọ síta níbi ìfọ̀rọ̀wérọ̀ tí adarí ètò ìròyìn, èyí tí ó wà nínú ọ́fíìsì ọ̀gá àgbà olùṣírò owó fún ìjọba àpapọ̀, Director of Media Office of Accountant General of the Federation, Bawa Kowa, ṣe pẹ̀lú iléeṣẹ́ ìwé ìròyìn Daily Post ní ọjọ́ Ajé, síwájú ọjọ́ tí gbogbo àwọn òṣìṣẹ́ yóò padà sẹ́nu iṣẹ́ lẹ́yìn ìsinmi ráńpẹ́ tí ó wáyé fún ọdún Eid-el-Adha, wípé àwọn ti bẹ̀rẹ̀ sí ní tún san owó oṣù tí owó rẹ̀ jẹ́ ẹgbẹ̀rún lọ́nà 70 náírà, 70,000 naira fún òṣìṣẹ́ tí ó wà ní ìpele tí ó kéré jùlọ ní ilé-iṣẹ́. Ìròyìn náà ló tún wá pe àkíyèsí gbogbo ọmọ orílẹ̀-èdè yìí sí ọ̀rọ̀ tí agbẹnusọ fún àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ti orílẹ̀-èdè yìí, Bensy Upah, sọ nípa ìfọ̀rọ̀wánilẹ́nuwò èyí tí ó wáyé ní ilé-iṣẹ́ móhùnmáwòrán ti Arise TV ní ọjọ́ Ẹtì, tí ó tún jẹ́ ọjọ́ ọdún Sálà. Níbẹ̀ ni ó ti fi ẹnu kéré iṣẹ́ ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu lórí bí wọ́n ṣe pẹ́ kí wọ́n tó san owó àjẹmọ́nú
àti èrè owó oṣù fún àwọn òṣìṣẹ́ wages award and allowance. Nínú ọ̀rọ̀ náà ló tún ti wá ké tantan pé ìjọba ààrẹ Tinubu kò kọbi ara sí àlàáfíà àti ètò ìgbé ayé dẹrùn àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè yìí rárá nítorí ó ti gbàgbé àwọn pátápátá. Ó tún wá ṣàpèjúwe ìjọba ààrẹ Tinubu wípé pípẹ́ tí ó pẹ́ kí ó tó san owó náà kàn dàbí ìwà ọ̀dàlẹ̀ àti ìwà ìtìjú lórí àdéhùn tí wọ́n bá àwọn ṣe, èyí tí kò sì ṣe ìtẹ́wọ́gbà rárá lọ́dọ̀ àwọn nítorí pé wọ́n ti ṣèlérí tẹ́lẹ̀ fún àwọn wípé díẹ̀díẹ̀ àti pé oṣù mẹ́rin ni àwọn yóò fi san owó àjẹmọ́nú ohun ìrànwọ́ náà kí wọ́n tó tún wá ṣe àdéhùn owó oṣù tí ó jẹ́ 70,000 fún òṣìṣẹ́ tí ó wà ní ìpele tí ó kéré jùlọ. Àyàfi àwọn àjọ àti iléeṣẹ́ tí ó bá jẹ́ pé àwọn ẹni tí ó ní iléeṣẹ́ náà fẹ́ san owó náà lápò ara wọn nìkan ni ọ̀rọ̀ náà yóò yọ sílẹ̀. Àwọn àjọ bíi INEC. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Olùdíje fún ipò ààrẹ ti ẹgbẹ́ òṣèlú Labour Party nínú ètò ìdìbò ti ọdún 2023 ọ̀gbẹ́ni Peter Obi ti di gbogbo ẹ̀bi ru ìjọba àpapọ̀ wípé àwọn gan ni igi wọ́rọ́kọ́ tí ń da iná rú, àwọn ni wọ́n tún ń ṣe okùnfà gbogbo wàhálà rògbòdìyàn gbọ́nmi-sí-omi-ò-tó tí ó ń wáyé nínú ẹgbẹ́ òṣèlú Labour Party. Gómìnà àná ti ìpínlẹ̀ Anambra náà tí wọ́n tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé gbogbo àlàkálẹ̀ àṣeyọrí ọdún méjì tí ìjọba Tinubu ń polongo rẹ̀ fáyé wípé àwọn ti ṣe yìí bíi yíyọ owó ìrànwọ́ lórí epo pẹtiró, àtúnṣe owó náírà ilẹ̀ wa, kíkojú ìṣòro tí ó ń kojú ètò ààbò àti ṣíṣe òpópónà Lagos-Calabar Coastal Road kò tíì so èso kankan rárá nítorí pé wọn kò tẹ̀lé ìlànà tó dára láti fi ṣe àwọn iṣẹ́ àkànṣe náà. Gbogbo àwọn ẹ̀sùn tí ó fi kan ìṣèjọba ààrẹ Tinubu náà jẹyọ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí ó ṣe pẹ̀lú iléeṣẹ́ ìwé ìròyìn Arise News ní ọjọ́ Ajé. Níbẹ̀ náà ló ti sọ pé ìṣòro tí ó ń kojú ẹgbẹ́ òṣèlú àwọn tí ó jẹ́ Labour Party tún ni pé níbi tí alága ẹgbẹ́ bá ti ń pe gómìnà ní àràrá tí ó tún wí pé ìrònú wọn kò tó nǹkan kékeré báyìí lórí, ó yẹ kí ó yé gbogbo ènìyàn wípé irú alága bẹ́ẹ̀ ń pe gbogbo àwọn ní ọ̀lẹ àti aláìlágbára ni. Peter Obi tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé ọgbọ́n èké òun ète ni ìjọba àpapọ̀ ń lò láti máa fi bu pẹtiró sínú wàhálà ìṣòro èyí tí ẹgbẹ́ òṣèlú àwọn ń kojú lọ́wọ́lọ́wọ́ àti ẹgbẹ́ òṣèlú alátakò. Ó tún wá sọ fún wọn pé wọ́n kàn ń ṣe èyí fún àǹfààní ẹgbẹ́ òṣèlú wọn àti ìfẹ́ ara wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune online. Àwọn ohun èlò irinṣẹ́ tí ó yanrantí tí ó sì tún wúlò professional kits and equipment èyí tí kò dín ní ẹgbẹ̀rún mẹ́wàá 10,000 ní aya ààrẹ ti orílẹ̀-èdè aṣòfin Olúrẹ̀mí Tinubu ti pín lábẹ́ ẹgbẹ́ Renewed Hope Initiative (RHI) ní ìpínlẹ̀ márùn-ún bíi ìpínlẹ̀ Abia, Anambra, Ebonyi, Enugu àti Imo. Àwọn ìpínlẹ̀ wọ̀nyí ni wọ́n ń jẹ àǹfààní àti ìgbìyànjú tí àwọn ẹgbẹ́ RHI àti aya ààrẹ ń ṣe láti rí wípé ikú àwọn ọmọ wẹ́wẹ́ àti aláboyún dínkù ní orílẹ̀-èdè yìí. Àwọn ohun èlò àti irinṣẹ́ tí wọ́n ń pín náà ni wọ́n kó lé ọwọ́ àwọn agbẹ̀bí àti nọ́ọ̀sì ti àwọn ìpínlẹ̀ náà lọ́wọ́. Aya gómìnà ti ìpínlẹ̀ Enugu náà, Mrs. Nkechinyere Mba, náà tún fún àwọn 1,500,000 oníwóróbo ọlọ́jà kéékèèké ní $100 million (100 million naira) láti fi kún owó tí wọ́n fi ń ṣòwò tàbí ta ọjà wọn. Aya ààrẹ tún pín ohun èlò tí àwọn obìnrin lè máa fi tún àyíká ṣe níbi ìpàdé ti International Conference Center (ICC) ní ìpínlẹ̀ Enugu. Aṣòfin Olúrẹ̀mí Tinubu wá ṣàlàyé síwájú wípé irinṣẹ́ àti ohun èlò tí ó tó 60,000 ni àwọn pín sí ìsọ̀rí ẹlẹ́kùnjẹkùn márùn-ún tí a pín orílẹ̀-èdè yìí sí nípa ètò ìṣèlú 5 geopolitical zone láti fi mú ìwúrí bá àwọn òṣìṣẹ́ elétò ìlera àti iṣẹ́ tí wọ́n ṣe kí wọ́n bá lè túbọ̀ múra síṣẹ́ kí wọ́n sì tún mú ìdàgbàsókè bá iléeṣẹ́ ti ìlera ọmọ bíbí. Ó tún wá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé láti oṣù kìíní ti ọdún 2025 yìí ni àwọn ti bẹ̀rẹ̀
pínpín ohun èlò àti irinṣẹ́ fún ètò ìlera ọmọ bíbí náà ní ìsọ̀rí ẹlẹ́kùnjẹkùn 5 wọ̀nyí. Àwọn ni apá àárín àríwá (North Central), apá ti àríwá ìwọ̀-oòrùn (North East), apá ìlà-oòrùn (North West), gúúsù ti gúúsù (South South) àti apá gúúsù ìlà-oòrùn. Ṣùgbọ́n lónìí, ìpínlẹ̀ Enugu ni àwọn ti pín ẹgbẹ̀rún 10,000 tí ó ṣẹ́kù fún apá gúúsù ti ìwọ̀-oòrùn, èyí tí ó tún jẹ́ ẹlẹ́ẹ̀kẹfà 6th. Lẹ́yìn ìpàdé ọjọ́ náà ló ti wá ń fi ọpẹ́ fún Ọlọ́run wípé àwọn parí pínpín náà láyọ̀ àti àlàáfíà ní ọjọ́ òní àti pé gbogbo ìsọ̀rí ẹlẹ́kùnjẹkùn tí ó wà ní orílẹ̀-èdè ní gbogbo irinṣẹ́ àti ohun èlò ìlera fún ọmọ bíbí náà dé. Aya rẹ̀ tún wá sọ pé gbogbo ohun tí àwọn pín náà kò ṣẹ̀yìn àwọn ènìyàn tí ó lawọ́ tí wọ́n tún bá wọn dòwò pọ̀ káàkiri àgbáyé láti rí i pé ìyípadà ọ̀tun dé bá ètò ìlera ní orílẹ̀-èdè yìí lápapọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi fún ìròyìn lérèfé mìíràn lọ́la láṣẹ Èdùmàrè. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi. Ẹ má ṣe aláìlọ́ kàn sí YouTube channel ìròyìn lérèfé kí ẹ sì tún subscribe kí ẹ bá lè máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ o. Ó dàbọ̀.